adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá àwọn alágbára mo rí ní ìsìn ni mo bá pàdé ní location Àgbékẹ́ Alágbára. Ọ̀gá o ẹ jọ̀ọ́ jẹ́ kí gbogbo ara lé ẹ jẹ́ kọ́kọ́ mọ orúkọ yín náà lápọ̀ tó mi ń bì. Ẹ ṣé gan ni orúkọ mi ni Adéníyì Hafiz Babátúndé tí àwọn mọ̀ sí Abániṣe Olúwa báyìí ṣe rẹ̀. Èmi ni a mọ̀ sí Akíndélé Sulaiman àwọn tèmi máa ń pè mí ní current àwọn current tiwa. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní àsìkò yìí lórí tẹlifíṣàn fídíò YouTube Instagram gbogbo ẹ̀ àrùn orin yín lọ́tún lọ́sì kí ni àṣírí ẹwà yín tọ́lọ́run ṣe báyìí. Ẹ ṣé gan ni adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣe rí kò sí àṣeyọrí kankan tí ẹ̀dá lè ṣe ju pé tí o bá ti gbẹ́kẹ̀lé Ọlọ́run Ọlọ́run bá dẹ̀ ti ní pé àsìkò tó wẹ́rẹ́wẹ́rẹ́ náà ni wẹ́rẹ́wẹ́rẹ́ náà ni ìgbà kan kò rí báyìí ìgbà adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwa náà ti ń. Àmọ̀ràn mi fún ẹ̀yin tiwa ó ní pé ẹ jọ̀ọ́ ohun gbogbo tá a bá rí ká máa ṣe ẹ má jẹ́ ká fàdúrà sílẹ̀ o Ọlọ́run nìkan ló lè ṣe é ẹ jẹ́ ká tó túbọ̀ tó súnmọ́ Ọlọ́run á tún máa bá wa ṣe o gẹ́gẹ́ bí orúkọ Abániṣe. Abániṣe ẹ jọ̀ọ́ Ọlọ́run báyìí ká tó máa lọ kí ni tá a lè sọ pé inspiration wo lè rí tẹ́ fi sọ pé active because a rí pé ẹ̀yin Abániṣe Ọlọ́run tún bùkún yín Ọlọ́run bùkún ẹ̀yin náà current a dẹ̀ tún rí pé ẹ̀yin ẹni iléeṣẹ́ bread táwọn èèyàn ń rà kiri gbogbo Ìbàdàn Ọ̀yọ́ gbogbo Ìwó mọ́ gbogbo wọn ẹ̀gẹ́ bọ́ ti èèyàn ńlá dẹ̀ ní kí ló dé tẹ́ tó fi ní lọ́kàn yín pé ẹni lọ́kàn yín pé ẹ fẹ́ yan artist ní ààyò. Ẹ ṣé gan ni ṣe rí iṣẹ́ acting ó jẹ́ iṣẹ́ kan tí ó jẹ́ àtinúwá téèyàn dẹ̀ ti ń nurse láti tipẹ́ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé nígbà tí mo wà ní primary school ṣì wà ń bẹ̀. So ìgbà tẹ́ wà ní primary school mọ́ra wọn ni inspiration yẹn ti wá so ẹ̀dẹ̀ ń pọ̀ṣù kárí ààrẹ náà ẹ ṣé gan inú wa dùn ẹ jọ̀ọ́ bàbá wa current àná rí pé lọ́tún lọ́sì à ń gbúrò yín a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run òkèké náà lẹ́ máa lọ current kí ló yẹ rò lọ́kàn tẹ́yìn náà ṣe pé acting yẹn ẹ mú lóòkù. Gẹ́gẹ́ bí akẹgbẹ́ mi ṣe sọ láti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni èmi náà ti bẹ̀rẹ̀ nígbà yẹn tí mi bá gbàgbé wọ́n máa ń pè mí ní ọba arígbábuwó. Ọba arígbábuwó ẹyọ so nígbà yẹn tí tá bá ti bẹ̀rẹ̀ story yẹn débi pé mo jọba yẹn báyìí mo máa ń ṣe fún tonílé tàlejò tàráàlú ẹni tí mo mọ ẹni tí mi ò mọ̀ fún díẹ̀ yìí wọ́n fún mi lórúkọ yẹn after tí mi náà tó wá tó tẹ̀síwájú nínú kíka ìwé mi mo rò pé dájúdájú ọ̀nà ń bẹ níbi iṣẹ́ orí ìtàgé fún mi ìdílé tí mo tó fi tẹra mọ́ despite pé èmi náà tó níṣẹ́ mi tí mo ń ṣe yàtọ̀ sí ìtàgé ìbẹ̀rẹ̀ gẹ́gẹ́ ní current ti wáyé so engineer ni wá. ṣe gan ká tó máa lọ ẹjọ́ torí pé àwọn èèyàn lè bọ́ sí bí kọ́ bẹ̀rẹ̀ sí wo kíni ẹjọ́ ẹ bá dárúkọ orúkọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni Adéníyì Hafiz Babátúndé tí àwọn máa ń pè ní Abániṣe Olúwa actor ẹ̀yin kọ́ sà. Èmi ni Akíndélé Sulaiman tí àwọn tèmi mọ̀ sí current. ṣe gan thanks so much fíìmù kan lẹ wá sí àbí ti gbogbo because ẹ̀yin stars pọ̀ níbí lóríṣiríṣi kí ni tẹ́tù fíìmù yẹn. Àgbékẹ́ Alágbára bẹ́ẹ̀ ni Àgbékẹ́ Alágbára ẹ lọ́ mọ̀ wò. ẹ ti ń wo storyboard tẹ́ ẹ bá ti wo Àgbékẹ́ Alágbára ẹ jọ mo rọ̀ yín ẹ̀yin tiwa ẹ tún lọ wò ní ẹ tún wo túta pa ń bẹ̀. àṣẹ o ìgbó lé ní kẹ́ ẹ bá wọn gbọ́ ẹ mọ́ bá wọn gbogbo ẹni ọkọ́lé ẹni tó kọ́lé àmọ́ kú ibi pípí tí náà àgbẹ̀ bá lé ìgbó ni ẹ gbá ìgbó ẹ mọ́ bá wọn gbogbo ẹni ó dájà àmọ́ gbó ibi pípí tí náà àgbẹ̀ gbọ́jà ẹ o ẹ̀yin tẹ́ ń wo fíìmù wa ẹ gbọ́ ẹ sọ àṣẹ ojú yóò ní fọ́ tiwa náà ní fọ́ ìran ayọ̀ lájọ máa wò. thank you adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ojú òní tí òkèké láàmà lọ ẹ jọ̀ọ́ jẹ́ kí gbogbo ara lè kọ́kọ́ gbọ́ orúkọ yín náà. Orúkọ mi ni Azeez Sodiq tí gbogbo ẹ̀yin mọ̀ sí Lágelú. Lágelú bẹ́ẹ̀ ni sà. ẹ jọ̀ọ́ kí lẹ rò dé tí ṣe fi jẹ́ pé Lágelú ni ẹ̀ ń jẹ́. Iṣẹ́ kan ni a ṣe tó jẹ́ pé àwa la ṣe wọ́n fi lead iṣẹ́ yẹn ní ọdún yẹn stage play ní ìtàn Ìbàdàn ní so àwa la ṣe Lágelú yẹn gangan ṣàtọ́dún yẹn làwọn yẹn lè ti tẹ̀ mọ́ wa lára kò ṣe dìpín tí gbogbo ayé pé wà ní. torí à ń gbádùn yín ẹ jọ̀ọ́ kí lórúkọ yín gangan. Orúkọ mi ni Abdulazeez Sodiq tí gbogbo àwọn yẹn mọ̀ sí Lágelú. ẹ jọ̀ọ́ ṣe mọ̀ èèyàn máa ń ní inspiration ọ̀ tí èèyàn máa ń wo àwòkọ́ṣe ká ní a lè sọ pé ẹ wò ní àríkọ́ṣe láti sọ pé ẹ like acting. Ṣe rí ìgbà tí a bẹ̀rẹ̀ lọ́dún yẹn lọ́hùn ewì la fi bẹ̀rẹ̀ àmọ́ kéwì ni
ṣùgbọ́n ọ̀rẹ́ mi kan tájọ wà ní school ló wá mú mi lọ sọ́dọ̀ ọ̀gá kan. Ọ̀gá mi yẹn ti kú nísìnyí, k'Ọlọ́run bá mi fọ̀run kẹ́ wọn. Àwọn náà mú mi lọ sọ́dọ̀ wọn. So ìgbà tí mo dọ́dọ̀ wọn wọ́n sọ pé tó bá fẹ́ ṣiṣẹ́ orí ìtàgé kò ń ṣe ewì nìkan ni yóò mọ̀ kí oríṣiríṣi nǹkan náà ni yóò mọ̀ ṣe mọ́ra wọn. Àwọn ni wọ́n kọ́ mi láwọn oríṣiríṣi tá a fi di pé a di ẹni tó ń pọ̀fọ̀, àwa náà kò lọ lọ́fọ̀ adolóyè oríṣiríṣi ká. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká mọ orúkọ artist yẹn náà. Kúsò náà máa ń sábà pé wọn. Kúsò Yẹmi Kúsò k'Ọlọ́run bá mi foríjì wọn. Àmín. Ọjọ́ dẹ̀ ni tí yín. Kí ni ẹ̀yin lè sọ fún àwọn tó ń bọ̀ lọ́nà? Ṣẹ́rí àti ránmu gángan wọ́n ní kò ṣe ẹ̀yìn kánná àti galáyé kò rọrùn o. Ṣùgbọ́n béèyàn bá ti àfojúsùn èèyàn ló ṣe kókó. Àwa náà faradà débi tá a dé ìní. Tán bá dárúkọ Lágelú lónìí kì í ṣe pàná náà ni ó bẹ̀rẹ̀. Àwa náà ti bẹ̀rẹ̀ tipẹ́. Ìgbà t'ọ́gá mi yẹn kú wọ́n fà mí lẹ́nìkan lọ́wọ́ tí wọ́n ń pè ní Tamọ́tíye. Tamọ́tíye yẹn ló wá rè mí tí mo fi ṣe freedom. Ìgbà tí mo wá ṣe freedom tán lọ́dọ̀ Tamọ́tíye yẹn mo tún wá bọ́ sọ́dọ̀ Uncle Yomi Dúróládépọ̀. Àwọn náà tún kọ́ mi ìyẹn àrólé bàbá wa àṣà. Bẹ́ẹ̀ni. So gbogbo àwọn nǹkan tí a kọ́ káàkiri tó wá di táwa náà ń jẹ lónìí Agbára Ọlọ́run dẹ̀ jẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́ ojú òde ní tí ìyanu á ṣẹlẹ̀. But ẹnìkan wà tá a máa ń rí yín tó yẹ pé tí wọ́n máa ṣe pé apá ọ̀tún ẹ̀ àfi tá a bá fẹ́ kúrò tán ra wa jẹ. Wọ́n ń pe ẹni yẹn ní ọmọ ògbóǹtarìgì eléré kan tí ó mi gbogbo ilé ayé ni Adélọ. Báwo lẹ ṣe ṣe tó fi jẹ́ pé ìlú wà lára tó fi jẹ́ pé lára àwọn right man ní àdúgbò? Ṣe rí ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ ìgbà yẹn àwa náà súnmọ́ wọn pé a fẹ́ kẹ́kọ̀ọ́ bá a ti fẹ́ ṣe. Mo wù mí kí n máa darí eré sinimá ni. Nǹkan kan tó wù mí gangan nìyẹn. Mo like mo ṣe máa ń darí eré sinimá. Wọ́n wá jẹ́ kó yé wa pé díẹ̀ lèèyàn máa ń ṣe, kì í ṣe ẹ̀kan náà lèèyàn ó kàn kú gìrì téèyàn ó fi di ẹni tó ń darí eré sinimá. Ó láwọn ìgbésẹ̀ téèyàn ó gbé ló jẹ́ kí n súnmọ́ wọn gbà yẹn. Ó fi jẹ́ pé mò ń kẹ́kọ̀ọ́ látara wọn láti gbà yẹn. Ẹ ṣé gan. Ẹ jọ̀ọ́ ká tó máa lọ torí pé àyè lè wọlé kọ́kàn bọ́ sínú kíní jẹ́ ká mọ orúkọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni Abdulazeez Sodiq tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Lágelú Àtìbà. Ẹ ṣé gan. Thanks so much. Ẹ ṣé gan. Thank you.